adúpẹ́ ọjọ́ tá a bólóyè sínú àtàndá ló pé ìní gbogbo olùṣẹ́mi títì. Yẹ́misí Àbẹ̀bí ló rán mi iṣẹ́. Ó ní tóun bá gbàgbé ọjọ́ bí ẹni gbogbo ọjọ́ bí ẹni bí ọkọ̀ òun ò ṣe gbàgbé. Ǹlẹ́ ọlọ́jọ́ bí òní o Alhaji Ṣínà Ọmọdíyàn ìwọ ti gòkè òní jábọ́ ibi gíga láyé rẹ òní relẹ̀. A ti dúpẹ́ o òní lọ́jọ́ tá a ti ń fojú sọ́nà fún July 19 ńlá bólóyè sínú àtàndá balẹ̀ kéńtà géléńdé sókè èèpẹ̀ ẹ jẹ́ kájọ bọ́ọ̀lù Fẹ́mi lóye yọ. Chief Sunday Àtàndá máa gbọ́ ohun tábẹ̀bí pé ń wí fún ẹ. Ọlọ́run ló mọ ohun tó rí kó tó ń ṣerun orí àtòhun torí ní kòríkòsùn. Èdùmàrè ló mọ ohun tó gbà lérò kó tó fè kọ́nà wà tọwọ́ ṣèmùdí ara wọn. Ọlọ́run yìí náà ló mọ ohun tó rí kó tó fìfẹ́ yín síbi tí ò lábàwọ́n. Ọlọ́jọ́ bí òní o jagunmọ́lú kẹ́ńtà ní tilé toko ìwọ́ládé orí ọ̀kì tí òjò tẹyẹkẹyẹ ni wọ́n fi ń pé ẹ máa yọnu sátàndá tó ń ṣọjọ́ bí lónìí. Happy birthday to you Alhaji Ṣínà Àtàndá. Today is a special day for you. Ńlá bẹ̀bí adé fi pé you deserve special wishes. Ńlẹ́ bàbá Sàbúrì bàbá Tóyọ̀sí òní kọ́jú kú. Bàbá Basit bàbá Kudus ire ńláńlá kó máa wẹ́ rí bó ti ṣọjọ́ bí lónìí. Ọlọ́jọ́ bí òní o bàbá Àjàrà bàbá Toyib bàbá Rokib bàbá Muinat òní sílẹ̀tẹ̀. Bàbá Balikis bàbá Mọ̀dínà ìwọlẹ̀gbọ́n Alhaji Jẹ̀lílì Adéọlá Díyàn ìwọlẹ̀gbọ́n Alhaji Idris Adéyẹmí ìwọ náà lẹ̀gbọ́n Honorable Buhari Díyàn. Bàbá Kọ̀wík ìwọ ló lóríire òní ìwọ náà lẹ̀gbọ́n Alhaji Ṣínà Akínọlá a ò ní fi ọ́ ṣàwátì. Ó pọ̀ ta ló sọ pé kò kọ̀kẹ́ oore Ọlọ́run láyé balẹ̀ kéńtà géléńdé ó kọjá OPP táyé ròyìn. Ó yá ìlú Fẹ́mi lóye 1 ọmọ wọn ní kéńtà Ìgànràn ìwọ ló lónìí ò lè gara tán kó o gbé bọ́dì sókè. Ó yá sọ̀rọ̀ aláṣẹ Bẹ̀sùlá Nigeria Limited sọ̀rọ̀ sókè kó o fẹnu ọpẹ́ dúpẹ́ bọ́bọ̀ ọlọ́pẹ́ tọ́pẹ́ yẹ tí ò jẹ́ káyẹyẹ rẹ̀ ó di yẹ̀yẹ́. Ó ti yá Alhaji Chief Ṣínà Àtàndá balẹ̀ kéńtà géléńdé jẹ̀mbẹ́ ìdílé bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ ni Ìbàrẹ̀ ọmọ Ẹlẹ́wà ọmọ rẹ̀ ọlá ọmọ Ògúnyọ̀ ni wọ́n kí lé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Ṣíláre Ìbàrẹ̀ ọmọ Ṣílá mẹ́sàn-án ìran bàbá yín lọ́mọ olóbì mẹ́wàá igba. Ọmọ olóbì kan wọ́wọ́ tiri wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiri wọ̀. Ẹ̀yin lọ́mọ olóbì kan màdákẹ́ mà bomi mu. Ọmọ olóbì kan wọ̀rọ̀kọ̀ lẹ́bàá ọ̀nà èyí tó ṣàánú ẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ò ṣàánú ẹni awọ̀ sínú igbó ẹranko burúkú aró mú jẹ. Ẹ̀yin lọ́mọ amújẹmúra nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ amújẹmúta ni wọ́n kì í. Ẹ̀yin lọ́mọ àfìjàre kú ọlẹ́ bólóko kó dì wálé bí òbólóko kó fìjà rẹ̀ rí ṣùbọ̀ oko. Ọlá ìmọ̀ ńlọkọ ni ò jẹ́ kí Ìbàrẹ̀ ó wẹsẹ̀. Ó ní mò ń loko lọ́la bí Ìbàrẹ̀ òkúkú wẹ̀ látẹ̀sí ọmọ Ẹlẹ́wà náà láwọn máa pè wọ́n. Ọlọ́jọ́ bí òní o Alhaji Chief Ṣínà Àtàndá Díyàn tó o bá ń gbọ́ kíkí yìí Yẹ́misí Àbẹ̀bí aláṣẹ Dupsy Bar Restaurant níjẹ̀ṣà tẹ̀dó President Dynamic Social Club ará òkú ọmọ sílẹ̀ ló kí ẹ pé happy birthday to my 1 in a million.